tèmi, ẹ kú dédé àsìkò yìí. Mo kí yín lọ́pọ̀lọpọ̀. Ẹ̀yin ọkùnrin wa, ẹ má jẹ́ kí wọ́n sọ wá dopó tán. Ẹ má jẹ́ kí wọ́n sọ wá dopó tán. Ẹ dìde, ẹ dáàbò bo ara yín, ẹ dáàbò bo ìlú yín, ẹ má sùn gbàgbé. Ẹ má sọ pé ó ti tán nìyẹn. Rárá, kò tán. Kò tán. Ikú tó pa ojúgbà èèyàn, òwe ló ń pa fún èèyàn. Kò tán. Ẹ dìde, ẹ dìde. Bó ṣe kẹ́ kóra jọ ní kẹ́ lọ bá àwọn ìjọba olóòótọ́ kí wọ́n ṣàánú ìlú wa. Life must continue while we continue to talk, fight for our dear land. Kán mọ́ pa wá tán. Ẹ̀yin tèmi, ẹ̀yin náà rí title. Alhamdulillahi Rabbil Alamin. Tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rẹ̀ lélẹ̀, èmi Hajia on point by 2. Wo past videos mi. Yes, ìbálòpọ̀ láàrin lọ́kọláya láìsí rọ́bà dáàbòbò ó dùn. Ó dùn. Ìbálòpọ̀, that is tá à ń pè ní skin to skin. Kò í sọ̀rọ̀ ọ̀rọ̀, ó dùn. Gbogbo ẹ̀yin hypocrites, program mi lọ́kọláya ni mò ń bá wí. Ẹ̀yin oní kọ́mẹ̀ntì sọnù, ó yẹ ká máa rán yín létí. Mo ṣẹ̀ṣẹ̀ rántí eléyìí ni pé kí n fi kún to teach lọ́kọláya tí wọ́n máa ń gbádùn ìbálòpọ̀ ara wọn. Tí ìyàwó máa ń juicy, either kéékèèké àbí púpọ̀, tí ọkọ náà tó capable. Ìbálòpọ̀ láìsí rọ́bà dáàbòbò, ó máa ń dùn ẹ̀yin tèmi, àgàgà. Ẹ wo techniques yìí. Tí ìyàwó ti juicy díẹ̀, ọkọ á mú oko rẹ̀, á máa fi ra ibi ojú òbò obìnrin rẹ̀ díẹ̀díẹ̀, á wá tìbọ̀. Á tún yọ, á tún fi ra ojú òbò rẹ̀ yẹn. Á tún tìbọ̀. Á tún yọ okó ẹ̀, á tún fi ra ojú òbò, á tún tìbọ̀. Obìnrin yẹn kò sírú ọkùnrin náà mọ́. Kò ní sírú ọkùnrin yẹn mọ́ tó bá ti lè mọ techniques yẹn ṣe. Tó wàá ṣe bẹ́ẹ̀ yẹn bí ẹ̀mẹ́ta, bí ẹ̀mẹ́rin kó tó wọlé, kó wá máa ṣe pàpàpàpàpà. Ọkùnrin máa ń gbádùn, ó máa jẹ́ kí obìnrin tètè dá tọwọ́ ẹ̀ lẹ̀. Ó dẹ̀ máa jẹ́ kí ọkùnrin tó bá jẹ́ pé ó desire láti pẹ́, á jẹ́ kí ọkùnrin yẹn control ara rẹ̀ dáadáa. Ó máa wá dé stage kan, ọkùnrin ò ní lè hold ẹ̀ mọ́, ó máa dá tọwọ́ ẹ̀ lẹ̀ ni. Ó máa ń jẹ́ kí ọkọ fẹ́ràn ìyàwó, ó máa ń jẹ́ kí ìyàwó fẹ́ràn ọkọ. Eléyìí tá à ń ṣe yìí fún lọ́kọláya, àwọn míì kí wọ́n wọlé ni. Wọ́n bá ti wọlé tó wọ́n máa wà nínú ilé yẹn ni o, títí tí wọ́n fi dà wọ́n jáde. Obìnrin lè mọ́ gbádùn ẹ̀ bẹ́ẹ̀. So láìsí rọ́bà dáàbòbò tó bá lo techniques yìí, ìwọ lọ́kọláya, ó máa ń dùn. Ṣùgbọ́n ẹ listen sí fídíò yìí. Fún àwọn tó béèrè lọ́wọ́ mi pé Hajia, táwọn bá lo rọ́bà dáàbòbò, àwọn gbádùn ẹ̀. O ò lè gbádùn ẹ̀, o ò lè compare skin to skin pẹ̀lú rọ́bà dáàbòbò, pẹ̀lú rọ́bà. Rọ́bà tó jẹ́ wípé wọ́n kó kẹ́míkà sí. Kẹ́míkà tí wọ́n kó sí yẹn gan, wọ́n ti pa nǹkan tó máa jẹ́ kó dùn. Bòlèǹtèlé tó bá ti pé ìlú dàrú, kí ló ń jẹ́ rọ́bà dáàbòbò? Kò lè dùn mẹ́ẹ̀. Kò lè dùn. Àwọn tí rọ́bà dáàbòbò máa ń dùn mọ́, àwọn tó jẹ́ pé wọ́n ti wà use mọ́, tó dẹ̀ máa ń lubricate dáadáa. Tí èèyàn bá ṣe skin to skin, ká sọ wípé ó gbádùn ẹ̀ 100%, even more than 100% if it's possible. Fún ìwọ tó bá ti ń lò tẹ́lẹ̀ tó máa ń lubricate, tó jẹ́ pé partner yẹn náà máa ń gbádùn ẹ̀ bẹ́ẹ̀ náà, ẹ lè gbádùn ẹ̀ kí n sọ wípé 35%. Ṣé kò wá jìnnà síra wọn? Ó jìnnà síra wọn 100 to 35%. It's still under failure. So rọ́bà dáàbòbò mọ́ lọ jìnnà. Fún ìwọ tó sọ wípé ẹ gbádùn ẹ̀, o ò lè gbádùn ẹ̀, ìwọ nìkan dẹ̀ kọ́. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin náà máa ń sọ wípé àwọn ò gbádùn ẹ̀. Àwọn obìnrin kan wọ́n complain pé ó ń ta wọ́n. Kì í jẹ́ kí ọkùnrin tètè dà. Tó yẹ la máa fi recommend pé ọkùnrin tó bá tètè dà, tó ní problem tá à ń pè ní premature ejaculation. Yes, a ní kó máa lo rọ́bà dáàbòbò so that kó lè hold ẹ̀ níwọ̀nba. Kì í jẹ́ kọ́kùnrin tètè dà. Àwọn ọkùnrin tó máa ń pẹ́ normal, ká sọ pé àwọn ọkùnrin tó máa ń lo 15%. I'm telling you, pẹ̀lú rọ́bà dáàbòbò, wọ́n lè wà lórí ẹ̀ 1 hour. Obìnrin tó tẹ̀ mọ́ manage sọ́pọ̀ tí ẹ̀ mọ́ wet tẹ́lẹ̀tẹ́lẹ̀, tó bá lò fún báyìí, ó lè mọ́ wet rárá. Èyí tó bá tẹ̀ mọ́ sábà wet, ó lè wà ńbẹ̀ kó mọ́ wet, tó máa ń jẹ́ kí ìbálòpọ̀ difficult. So àwọn tó bá lo rọ́bà dáàbòbò like ẹ máa lubricate dáadáa. So ìwọ nìkan kọ́ ló wà ń di ẹ̀. Àwọn èèyàn púpọ̀ ìgbádùn ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin máa sọ pé àwọn ò gbádùn ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin máa sọ pé àwọn ò gbádùn ẹ̀. In fact, àwọn ọkùnrin kan ṣe mistake. Wọ́n lọ ń ṣe ń ta, wọn ò ní lo rọ́bà dáàbòbò. Ìdí tí mo fi wálé nìyẹn. Wọ́n lọ ṣe ń ta, wọn ò ní lo rọ́bà dáàbòbò. Tá bá sọ pé ká wo dúdú ìfọ̀n,
ìyẹn ó họra dé egun ó dàbí òwe ṣé mo gbà á kíní ìmọ̀ dùn kíní ìmọ̀ dùn ọmọdé ìwà ṣe rẹ̀ léṣe kíní ìdùn ó wàá mú rọ́bà dáàbòbò ó sì níyàwó ńlé ọlọ́mọ nẹ́bí ọlára oní fámìlì ó gbàgbé ara rẹ̀ òun lọ ń tìbọlé ẹ̀mí ò gbádùn ẹ̀ bí kò dùn mọ́ mi rọ́bà dáàbòbò dùn mọ́ mi kò dùn mọ́ mi wọ́n ní ká ṣe wọ́n ní ó ń kí ọ prostate enlargement and so ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ possibility ni pé tó bá ń ṣe ìbálòpọ̀ yes even though once a week or twice a week ó ṣeé ṣe kí èyí tó bá fẹ́ over enlarge ó lè mọ́ tètè enlarge a wà lórí pé a ṣì ń discover ẹ̀ lọ́wọ́ kì í ṣe pé kó lọ sọ́ra ẹnu ìbálòpọ̀ ó ń take care prostate enlargement ṣé òun ni pé kó ti wá kú kó tó kú kíní ìdùn ó dùn ó máa ń dùn mọ́ mi skin to skin ṣé ká gbé nǹkan lé nǹkan ká gbé nǹkan lé kíní kan ká jòkó lórí ìṣó olúfẹ́ sọ̀rọ̀ ẹnu yes ó dùn ìbálòpọ̀ skin to skin ìbálòpọ̀ kí o kó wọnú òbò ó dùn láìsí rọ́bà dáàbòbò ó dùn o lè ní oore ọ̀fẹ́ láti ṣe yẹn pẹ̀lú ìyàwó ẹ tó gbàgbọ́ ó ti fìyàwó ẹ kalẹ̀ for a very long time ríra yín ó wá dé ẹ̀tọ́ rẹ ni pé kẹ́ lọ sí hospital kẹ́kọ́ lọ ṣe check ó dangerous kó wọ bẹ̀bẹ̀ yes ó dùn ó miss ìyàwó ẹ check ná bó bá tẹ kọ́kọ́ dé lálẹ́ ẹjọ́ yẹn ná tó bá kọ́kọ́ dé lálẹ́ ẹjọ́ yẹn kọ́kọ́ lo rọ́bà dáàbòbò ná kọ́kọ́ lo rọ́bà àtobìnrin náà advice ní fún ọkùnrin àtobìnrin ẹ kọ́kọ́ lo rọ́bà dáàbòbò ná tó bá di the next day you understand ẹ lọ ṣe check kò sí nǹkan tó bá trust mi mo rárá ọ̀rọ̀ trust or no trust kọ́ lélẹ̀ ọ̀rọ̀ ìgbésí ayé àwọn ọmọ là ń sọ yìí kíní ìdùn gbàgbé ara rẹ̀ in fact tí àwọn ọkùnrin míì bá wà lórí nǹkan tá à ń sọ yìí tí wọ́n bá ń dó lọ́wọ́ tí wọ́n gbádùn ẹ̀ lọ́wọ́ àwọn gómọ táwọn bá tiẹ̀ ní HIV kò sí nǹkan tó wà níbẹ̀ ikú náà ìjọ kan lọmọkùnrin ṣáà máa kú lórí pé wọ́n gbádùn òbòjúdó yìí ní lọ́wọ́lọ́wọ́ wọ́n mọ̀ àwọn náà mọ̀ pé káwọn lo rọ́bà dáàbòbò wọn ò wá lo rọ́bà dáàbòbò ibi tí wọ́n bá ti ń gbádùn ẹ̀ lọ́wọ́ àwọn náà máa sọ wípé kí ló wà bẹ́ẹ̀ ìjọ kan lọmọkùnrin máa kú náà jọ́kìlọ́ wọn akùnrin máa kú in fact wọ́n á wá sọ àrùn kárùn táwọn bá kó wọ́n á sọ di lẹ́ǹgbẹ̀ nígbà tán bá ṣe tán tójú bá wálẹ̀ àwọn náà wà mọ̀ òkú kí ló àwọn ṣe lè fún tọ́lọ́run bá fẹ́ wá ṣe títóbi rẹ̀ tó bá wá di lẹ́yìn 30 days sickness àwa bẹ̀rẹ̀ àwọn àlọ́ àwọn HIV positive ìgbà yẹn ni gbogbo ẹ̀ wà crash ìyàwó ọmọ ọlọ́mọ nǹkan tó ti kó fún àwọn ọmọ tó máa ta rẹ̀ ní wàá mébi látòrí pé ẹ̀ ń ṣe one or two things nínú ilé tán bá torí ẹ̀ tán kó ń kọ́ ẹ̀ ń ṣe mí kí ni mo wá fẹ́ ṣe ẹ̀ in case tó bá ti lọ sí hospital tó ń sọ wípé òkè o wà ní window period o báyìí kàsá o báyìí kèsè o nǹkan tí mo fẹ́ kó yàn láàyò and gbogbo anybody tó ń go through one or two bacterial infections fungal infection viruses of all kinds oríṣiríṣi virus kìíní kan ní disease ló wà human papilloma virus HIV virus genital this genital that etc gbogbo ẹ̀ ló wà àwọn bacterial disease àwọn fungal disease staphylococcus syphilis thrush all of the above tí n lè rántí orúkọ wọn kí lẹ máa bá mi ṣe eléyìí èèyàn tó ti wà ní window period tó lò mọ́ra wọn tó dẹ̀ lọ ṣe test wọ́n sọ wípé kò sí kankan mi ò ní oore ọ̀fẹ́ láti gbé voice yẹn wá torí gbogbo ẹlẹ́mọ̀ sọ wípé ẹ máa fẹ́ tọpinpin ìwọ tó bá nígbàgbọ́ ó gbàgbọ́ ìwọ tó bá tẹ̀ nígbàgbọ́ you are on your own àwọn nǹkan tó lò tó jó didi ó ní mo fẹ́ sọ fún yín tẹ́ ẹ máa yàn láàyò tẹ́ ẹ mọ bẹ́ẹ̀ ṣe incorporate sínú oúnjẹ yín ẹ boost hormones yín white blood cells yín red blood cells yín viral loads viral loads kó calm down lórí bacteria rashes ara gbogbo ẹ̀ tí gbogbo viruses yìí máa ń bàjẹ́ gbogbo ẹ̀ tẹ́ tọ́jú ẹ̀ pẹ̀lú àwọn kan tí fẹ́ mention yìí àlùbọ́sà ayù àti àlùbọ́sà gangan ẹ blend ẹ papọ̀ ẹ blend ẹ kó pọ̀ o torí o fẹ́ extract juice yẹn ni kó pọ̀ wá fún wa extract juice ẹ̀ wàá gbé síbì kan tó bá fẹ́ lò alẹ́ ni wàá máa lò ó alẹ́ bí short cup tó wà lórí whisky yes wàá wá ṣe kí ni wàá bu oyin sí oyin tablespoon ńlá wàá mix ẹ̀ wàá mú omi dehydration tí àwọn viruses yìí máa ń cause ìwọ lọ nìyẹn ìyẹn kúrò ń bẹ̀ wọ́n máa kúrò ń bẹ̀ bó bá ṣe ń lò wàá máa lò ó religiously wàá wá lọ bá mi wá in case bóyá o ti ní small rashes eléyìí náà gbogbo ẹ̀yin tẹ́ ní genital herpes on genital whatever tó ń cause yín ní blister aloe vera alhamdulillah aloe vera tìlú nàìjíríà ó wà lára one of the best aloe vera sì pọ̀
specialist aloe vera pọ̀, but Nigerian own is one of the best. Yes, ìwọ náà confirm irú ìtẹ́yìn náà ní lágbègbè rẹ. Wá aloe vera àti oyin mix ẹ̀ jẹ́ kó jẹ́ the same proportion. Ibi tí nǹkan yẹn ti mú ẹ, yes, máa fi ṣe kíni, máa fi gbobẹ̀. Tó bá wù ẹ́, o lè wá garlic náà, mú garlic kó pound ẹ̀ sí, kó wá mix ẹ̀, kó máa fi nu gbogbo àwọn viruses yẹn, gbogbo àwọn tó ti cause ní blister yẹn. Lára nǹkan tí ó ti yàn láàyò ó ní efinrin àti ugu, ó ń blend ẹ̀ papọ̀. Tó bá blend ẹ̀, á extract juice ẹ̀, ó lóun máa mú. Ara nǹkan tó tún máa ń lò again ó ní aloe vera gangan fún rẹ̀. Aloe vera, the gel of aloe vera, wàá lò religiously like 75%. Wàá máa sábà lò, wàá máa sábà lò, wàá máa sábà lò. Ara nǹkan tó tún sọ pé òun tún dìgbò fún òun ni ewé yanrìn àti ewé tíì. Nítorí pé kíni, nítorí rashes àti kó tún máa detoxify liver. Yes, àti nítorí to build resistance against àwọn àìlera malaria here and there. Àwọn nǹkan tó sọ pé òun yàn láàyò nìyẹn. Ìdí tó fi padà wá fún mi ní èsì yìí ó ní pé ó ní Àjíà, mo ṣe recommendation kan. Ó ní recommendation tèmi ṣe ń jọ yẹn, ó lè mi sọ pé tí èèyàn bá fẹ́ bù sára, tí èèyàn bá slim tó fẹ́ bù sára, ó ní recommendation tèmi ṣe nìyẹn. Ó lóun lò, òun dẹ̀ lo àwọn kan tí mo mention yìí. Kí ni recommendation tí mo sọ ń jọ náà pé ó fẹ́ bù sára? Ìwọ slim down, bóyá o tiẹ̀ ti ní viruses yẹn, ó ti ń affect ẹ. Gbogbo nǹkan tí mo kà yìí ni wàá follow. Kódà ká tẹ sọ pé ó ti di HIV/AIDS, kò ní blow ẹ away. Kò ní blow ẹ away. Tó bá jẹ́ pé ó wà ní HIV/AIDS, tí viral loads ẹ low gidi gan tó wà ní widow period, I'm telling you, ó ṣeé ṣe kí o bá padà lọ ṣe test after 4 months tó ti lo gbogbo kíní, kí wọ́n sọ wípé o free. Bẹ́ẹ̀ ẹ má gbàgbé hospital. Torí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, àwọn kan mọ̀ wò mí pé Àjíà ò sọ hospital. Ẹ má gbàgbé hospital. Àwọn advice oúnjẹ tó bá ní kí ẹ máa jẹ lọ hospital, ẹ follow ẹ̀. So yẹn tó ní tó ti ní HIV/1, HIV/2, tí viral loads ẹ ò tí ì high, tó wà ní window. So yẹn pé wọ́n ní kó padà wá, ó wà ní rechecking, kó lọ jòkó lórí kíní. Ìwọ tó bá tiẹ̀ ti wá di AIDS náà, yẹ̀ ṣe kò ní show lára ẹ̀, kò ní blow ẹ away. Kò ní blow ẹ away. So ní recommendation, kí n tó gbàgbé, sorry, fún èèyàn tí ara rẹ̀ slim tó wá fẹ́ bù sára, o lè mí sọ́njọ́ náà. Mo mention pòròpórò ọkà bàbà. Yes, ó dáa fún formation of fresh blood. Mo sọ èpo àmùjẹ níjọ́ yẹn. Mo sọ èpo ara. Mo sọ èpo bọ́rẹ́. Tẹ̀sí gbogbo ẹ̀pọ̀. Ó bá wù yín, ẹ fi zobo díẹ̀ sí. Ẹ ṣe gbogbo ẹ̀pọ̀. Ẹ mọ wá bẹ́ẹ̀ ṣe máa incorporate yẹn náà as tea. Ó máa jẹ́ kẹ́ ẹ bù sára. Ó máa jẹ́ kẹ́ ẹ jẹun o, bẹ́ẹ̀ máa sanra. So ìwọ tó sọ wípé ó dùn. Nǹkan tó dùn jù náà ó máa ń pààyàn ni. Fún gbogbo ìwọ tó jẹ́ pé here and there ni nǹkan kò ṣe ẹ́ o, but to build resistance against infection, juice garlic àti àlùbọ́sà yẹn tí mo sọ yẹn àti honey, yes, ṣé ó máa dáa fún ẹ seriously. Ẹ ti tèmi, nǹkan tí mo sọ fún yín 100% truth. 100% truth. Tó bá lè follow ẹ̀ bẹ́ẹ̀, ó ní HIV ní o, ó ní AIDS gangan, ó ti di blown AIDS ní o. Mọ̀ lò even pẹ̀lú oògùn tó bá fún ẹ lọ hospital, the sky is the limit. Ẹ ṣọ́ra, gbogbo dídán kọ́ ni wúrà. Yes, òbó dùn láì lo rọ́bà dáàbòbò, bẹ́ẹ̀ gbogbo wàhálà yìí ń kọ́. Bye for now.